Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lé ń kọ́? Wọ́n ní Mariam ní gbogbo nǹkan tí kábíyèsí ṣe fún òun yí pé láti máa fi àtáàkì òun lórí ọ̀rọ̀ Queen Naomi ó ló tó gẹ́. Ó ní kábíyèsí ò ní máa fọ́ǹdì Queen Naomi pẹ̀lú owó èyí tó jẹ́ pé royal money kí wọ́n wá máa fi ìyà jẹ òun nítorí ọmọ kékeré ní Queen Naomi wípé kí ni kábíyèsí fẹ́ kó ń ṣe wípé òun ò lọ sí anywhere nínú palace yẹn, òun ò ní kúrò ní anywhere nínú palace yẹn wípé kò dẹ̀ sí nǹkan tí kábíyèsí lè ṣe. Ó ní ìgbà tó ń fẹ́ kábíyèsí ó ní òun ò bargain fún gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe fún yìí. Ó ní òun àti kábíyèsí àwọn ò jọ sọ báyìí. Ó lóun wá dé palace, ó ní kábíyèsí wá ń ṣe òun bígbà tó yẹ pé òun ò ń ṣe ọmọ tó léèyàn. Ó lóun ò kúrò ní palace o, ó ní kò sí nǹkan tí kábíyèsí lè ṣe, ó nínú palace yẹn làwọn jọ máa wà. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tán. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí channel mi. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lé ń kọ́? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín. Ilé àti ọ̀nà yín kò ní dàrú ní agbára Ọlọ́run. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín. Ṣé rí thumbs up yẹn? Ó ṣe pàtàkì. Ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún yín o. Ní agbára Ọlọ́run, gbogbo àdáwọ́lé yín á yọrí sí rere. Ẹ ṣé, ẹ kú ìfẹ́, a dúpẹ́ lọ́wọ́ yín. Àwa náà nífẹ̀ẹ́ yín. Mariam ló fi ariwo ta o. Ó ní kábíyèsí. Ó ní òun ò ní gbà. Ó ní torí kábíyèsí yàn òun jẹ ni. Ẹ̀yin èèyàn lé, Mariam dìde ó jà ó ní òun ò ní lọ kúrò nínú palace kábíyèsí. Ó ní gbogbo owó tó yẹ kí palace ní, ó ní kábíyèsí ti ná lé Queen Naomi lórí tán àtọmọ wọn. Ó ní torí ìdí èyí òun ò níbi tó ń lọ. Ẹ̀yin èèyàn lé, ó ní kábíyèsí bẹ̀rẹ̀ sí lọ ń ṣe oil and gas business fún Queen Naomi. Ó ní ọmọ tó jẹ́ pé ọmọ kékeré, kábíyèsí wá ń fi ọwọ́ ọlá wọ́n fi ń gbá òun lójú Queen Naomi. Ó ní torí ẹ̀, ó ní kò sí èèyàn kankan tó máa lé òun kúrò nínú palace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, allegedly bá ṣe gbọ́ pé Mariam sọ nìyẹn. Ó ní òun ò ní dákẹ́ ìjà tó ń jà yìí, ó lóun máa jà lọ ni. Ó ní torí pé kábíyèsí wọ́n ń fi Queen Naomi wọ́n fi ń kẹ́ àwọn. Ó ní kábíyèsí ń fi Queen Naomi kẹ́ àwọn. Ó ní gbogbo nǹkan ni kábíyèsí ń ṣe fún Queen Naomi. Ó ní kábíyèsí ò dẹ̀ ṣe nǹkan kan fún àwọn. Ó ní nítorí ìdí èyí, ó ní òun ò ní ibì kankan tó máa lọ. Ó ní torí pé kábíyèsí ò ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ fún òun. Ẹ̀yin èèyàn lé, ẹ rántí pé kábíyèsí ra designer bags fún gbogbo àwọn olórí yìí. Wọ́n ní Mariam ò gba designer bags o. Wọ́n ní Mariam ní òun reject designer bag nítorí pé kábíyèsí ò ṣe déédéé fún òun. Wípé tí kábíyèsí bá lè fi Queen Naomi sílẹ̀, òun máa gba designer bags. Ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Ó ní Queen Naomi nìkan ló ń ride private jet kiri o. Ó ní kábíyèsí gbé wọn sí òun lórí. Ó lóun ò kí ń ṣe toy tí kábíyèsí kan máa gbé láti ibì kan tán máa tì bó ṣe wù wọ́n. Ó ní òun máa fi kábíyèsí, òun máa fi hàn wọ́n wípé nǹkan tí wọ́n sọ nígbà tán fẹ́ fẹ́ òun, wọ́n gbọ́dọ̀ mú ìlérí wọn ṣe. Wípé nítorí pé àwọn ti jọ wọ ṣòkòtò kan náà, ó kú bàbá ẹni tó máa bọ̀ ò. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ìtú lágbára. Ó ní tó bá jẹ́ kóun fi gbogbo nǹkan tóun ní láyé lọ́run kóun fi jà, lóun máa fi jà o. Ó ní torí òun ò ní gbà. Ó ní òun ò níbì kankan tóun ń lọ. Ó lọ́kàn ní kábíyèsí, ó lóun dẹ̀ máa fẹ́ kábíyèsí títí dọjọ́ alẹ́ ni. Ẹ̀yin èèyàn lé, ṣé èèyàn máa ń fẹ́ ọkùnrin tipátipá ni? Ṣé èèyàn máa ń ti ọkùnrin
mọ́ ara ẹ̀ lọ́rùn tipátipá ni because kò yé mi rárá. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́. Nǹkan tí Mariam sọ allegedly ni o, ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Ní kábíyèsí, ó ní wọ́n ti spoil olórí Naomi, ó náà ti bà olórí Naomi jẹ́, wípé kò sí nǹkan tí kábíyèsí ò ní fún olórí Naomi, wípé gbogbo nǹkan tó yẹ kóun ní, ó ní kábíyèsí bẹ̀rẹ̀ sí kó fún olórí Naomi, ó lóun ò dẹ̀ ní gbà, ó lóun ò ní gbà, ó ní nǹkan tí kábíyèsí fẹ́ yẹn wọ́n lè rí. Ó ní olórí Naomi ń sọ pé òun ò ní kúrò ní palace àfi tí gbogbo àwọn bá kúrò. Ó ní kí ni olórí Naomi jẹnu, ó ní kò sí nǹkan kan tó máa ṣe, ó ní because òun ò ní kúrò ní palace yẹn. Ó ní tó bá ní káwọn kúrò ní palace yẹn, táwọn ò bá kúrò, ó ní kí ló máa ṣẹlẹ̀. Ó ní so nǹkan tó fẹ́ yẹn, ó ní kò ní rí láíláí, ó ní because òun ò ní kúrò nínú palace yẹn. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré láǹtí wa sọ o. Ó ní Queen Naomi, ó ló ń lo kábíyèsí nítorí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ní Tadenikawo, wípé ó ti sọ ọmọ yẹn, ó ti sọ di ọlọ́run mọ́ kábíyèsí lọ́wọ́, wípé nítorí ẹ̀ ló fi ń hùwà gbogbo ìwà tó ń wù yẹn. Ó ní ṣé nítorí àwọn òbí mọ fún kábíyèsí ni Queen Naomi fi ń treat àwọn báyìí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré. Ó ní wọ́n máa fi ọ̀rọ̀ Tadenikawo, wọ́n máa fi kẹ́wọ́, wọ́n máa fi gba nǹkan lọ́wọ́ kábíyèsí all the time, pé no, enough is enough, pé òun ò kú òun palace yẹn. So ọ̀rọ̀ yìí wá nítorí pé kábíyèsí ń prepare trip fún Queen Naomi láti lọ sí Paris, àti nítorí airplane èyí tí ó ní pé Queen Naomi máa ń gbé kiri all the time, pé ìtorí ẹ̀ ní kábíyèsí ni wọ́n fi ráyè títà àwọn ọmọ, pé Queen Naomi nìkan ló ń wọ private jet kiri. Ẹ̀yin èèyàn lé, ó ní every time ni Queen Naomi máa ń drive, náà máa ń ride pẹ̀lú private jet, wípé àwọn nìkan ni wọ́n ń gbé private jet kiri. Wọ́n ní wọ́n máa ń gbé chartered pilot, wọ́n ní ẹni tó ń wa pilot yìí, ẹni tó ń wa plane yìí, wọ́n ní wọ́n máa lọ wá pilot tó jẹ́ pé ó máa jẹ́ private one, wọ́n ní òun ló máa ń drive wọn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé kábíyèsí àti Dr. Elizabeth ni wọ́n jọ ra private jet yìí. Wọ́n ní so wọ́n ní wọ́n gbé sílẹ̀ fún Queen Naomi pé anywhere tán bá fẹ́ lọ, wọ́n lè lò lọ. Wọ́n ní inú ń bí Mariam nítorí pé ó rí relationship tó wà ní àárín Dr. Lizzie àti Queen Naomi. Wọ́n ní inú ń bí Mariam nítorí pé ó rí pé gbogbo support tí ó yẹ kí ó fún òun, Queen Naomi ni Dr. Lizzie ń fún. Wọ́n ní ìgbà tí Mariam bẹ̀rẹ̀ sí rojọ́ lórí private jet, wọ́n ní Dr. Lizzie ní ṣe bó lówó kó lọ ra tiẹ̀, wípé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ kankan lórí private jet yẹn mọ́, wípé kó stop ẹ̀, kó má máa rojọ́ pé Queen Naomi ń gbé private jet, pé ṣé òun ló ní private jet ni. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan kékeré. Wọ́n dẹ̀ ní pé Dr. Lizzie àti kábíyèsí náà jọ fọwọ́sowọ́pọ̀ láti ra private jet yìí. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ò dùn mọ́ àǹtí wa nínú, níbi Queen Naomi ṣe ń gbé private jet yìí kiri. So wọ́n ní Dr. Lizzie sọ fún yín pé tó bá jẹ́ pé bí Queen Naomi ṣe ń gbé private jet kiri ló ń bí Mariam nínú, wípé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, wípé Queen Naomi máa gbé private jet yẹn kiri, wípé kò dẹ̀ sí nǹkan tó lè ṣe, pé because ọwọ́ ẹ̀kọ́ ni àwọn ti gbowó táwọn fi ra private jet. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan kékeré o. So nǹkan tí Mariam fi fight back nìyẹn o, nítorí ọ̀rọ̀ tí Dr. Lizzie sọ fún yín pé Queen Naomi láṣẹ láti ride private jet yìí lọ sí ibikíbi tó bá fẹ́ lọ. Ẹ̀yin èèyàn lé, gist Mariam sọ̀kò ọ̀rọ̀. Nǹkan tí ò kọ́kọ́ yé mi nínú ọ̀rọ̀ tó sọ ni pé kí ni right ni tí Queen Naomi ní láti máa ride private jet. Ṣé wọ́n ló ní private jet ni Mariam? Àbí owó ẹ̀ ni wọ́n fi ra private jet? Ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí Queen Naomi bá ti ń ṣe báyìí nínú máa bí ẹ̀, ìyẹn number 1. Number 2, ó ní pé kábíyèsí ń náwó lé Queen Naomi lórí àti Tadenikawo. Kí ló dé tí kábíyèsí ò ní náwó lé Queen Naomi lórí? Ṣé wọn ò ní náwó fọ́mọ wọn ni, àbí wọn ò ní tọ́jú ọmọ wọn? Àbó rẹ̀ pé wọ́n ya ọ̀dájú abiyamọ bíi tiẹ̀ tó abandon àwọn ọmọ ẹ̀ tó wá jókòó sínú palace kábíyèsí. Ẹ̀yin èèyàn ilé, àbẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu àǹtí wa. Ó mọ nǹkan tó ń sọ Mariam, ó mọ nǹkan tó ń sọ rárá. Ìwọ ní wo ní kúrò nínú palace, má kúrò.
tó bá yẹ fúnra ẹ ló máa kúrò nígbà tí competition tó bá fẹ́ pa ẹ́ nínú palace yẹn fúnra ẹ ló máa kẹ́rù ẹlẹ́yọ kọ̀ọ̀kan ló máa work out ṣé tipátipá lọkùnrin fi ń fẹ́ obìnrin ni tọkùnrin bá lóun ò fẹ́ obìnrin mọ́ kò sí nǹkan tó lè ṣe marriage is not about life sentence téèyàn ò bá fẹ́ obìnrin mọ́ obìnrin yẹn gan ti mọ̀ pé kò wọ́ọ̀kì láàrin ọkùnrin yẹn àti obìnrin yẹn á tètè gbégbèsè fún rẹ̀ so ẹ̀yin èèyàn lé wọn ni ó ń fight back nítorí pé Dr. Lizzie wọ́n support kí Queen Naomi máa gbé private jet wọ́n ní nǹkan tí Mariam fi fight back nìyẹn pé ó ní Queen Naomi ò ní right láti gbé private jet ṣé wọ́n ló ra private jet ni àbọ̀ ń gbowó private jet lọ́wọ́ ẹ̀ nǹkan tí ò yẹ kó tojúbọ̀ ló máa ń tojúbọ̀ Mariam ó máa ń kọjá ààyè ẹ̀ gan ni ẹ̀yin èèyàn lé ó ń tojúbọ̀ nǹkan tí ò yẹ kó tojúbọ̀ ó dẹ̀ ń kọjá ààyè nítorí pé ìwọ kọ́ ló ní private jet nǹkan tó bá dẹ̀ wu kábíyèsí àṣẹ tó bá wù wọ́n náà máa pa torí ọba ni wọ́n ìwọ kọ́ lọ́ba ìwọ kọ́ ló máa sọ nǹkan tí kábíyèsí máa ṣe fún wọn wọ́n ra designer bag fún yín olóòfin tó bá ṣèmi ní kábíyèsí honestly ẹni tó ń tọrọ bárà lójú títì ni màá lọ gbé designer bag ẹ fún ìwọ obìnrin tó appreciate anything kò sí nǹkan tí kábíyèsí ṣe fún ẹ tó appreciate ọ̀dájú obìnrin ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ̀sítẹ̀ like subscribe oníkan ìsàlẹ̀ àpò òkè òkè ní ọlá yín á máa lọ o ní agbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ God will bless you please share this video like and subscribe thank you so much.